ẹ̀yẹ wa àwọn aráàlú la ní ààfin property wa ni kì í sóòsà sóòsà bá ní kò rí bẹ́ẹ̀ kó sọ kọ́kọ́ ní sí kóòtù kọjá ní ibi ọba wa ọ̀rọ̀ bí ọba dúró sí kọ́kọ́ ní sí kóòtù àwọn aráàlú la ní ààfin ọba tó bá ní ààfin láòsà ló wọ́n máa ṣe kì í sí ọba wa mùsùlùmí ní gbogbo ọ̀nà mo tún sọ̀rọ̀ ní ìsọba Yorùbá ó lè jẹ́ ọba àwọn tó ń gbàgbọ́ nù Yorùbá tájọ́ ń ṣe ẹ̀sìn ṣerékù ẹbọ kìí ṣe ìbú Ọọ̀ni kìí ṣọ̀gá tèmi ọ̀gá àwọn èèyàn rẹ̀ tó bá gbàgbọ́ nígbà fi gba Olúwo lọ́ba wa kódà ọba fún gbogbo ilẹ̀ Yorùbá ọba mùsùlùmí tó gbé mùsùlùmí ni ó sì kéde pé òun ọ̀ṣẹbọ ó wí jáde ọba tó bá fi hàn kó òun ọ̀ṣẹbọ èè sí ọba wa ìmáàmù yóò sì máa délé gẹ́gẹ́ bí ọba tàwa kọ́ wa máa mú ààfin rẹ ìwọ ọba tó bá ń ṣe ẹbọ kọ́nà kan tó máa wá mọ́sálásí jókòó ní ààfin nígbò tí ń ṣẹbọ wọ́n wà mọ́sálásí mọ́ bàbá jósù àkàlà káàsì kéde bàbá yìí jósù kolo káàjì kéde káàjì jósù kolo kìí ṣe ti jà alẹ́ ìsọba wa bàbá tó lẹ́yìn rẹ̀ déwájú ọlọ́yin náà láwọ̀ bàbá tó lẹ́yìn rẹ̀ láyé aṣorí ibú ayé àtàlìkì àmàṣàrí kí ló ní tó fún wa so onítọ̀sọ́nà kankan lọ́dọ̀ ẹ̀ tó fún àrí bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ Olúwo èyí ó sì máa mìírí àbí yóò wí nǹkan gidi tó bá láàkẹ́ ìmú kí ló fẹ́ wí àrígini ló wí ni àbẹ́ àrígini wọ́jà ṣé ìwọ tó tó wáyà lè sọ pé kó gbé ẹbọ ní òwò kó gbé lọ tó fọ punishment pé kó gbé ẹbọ òwò kó gbé lọ ọjà nítorí rẹ̀ wọ́n fi ṣèṣe de àwọn èrè wọn ní punishment tó pé ó ní agbára lọ́wọ́ wọ́n lè ní ẹni ọba wọ ìlú ọ̀daràn nù àjòjì tó bá wọ ìlú ní èsì tutù gbogbo àwọn sóògbò owó ẹ̀yìn lẹ́ni kìí ṣe bíbélì kìí ṣe kùránì kìí ṣe muslim kìí ṣe christian wọ́n bá sóògbò owó ẹ̀yìn ní gbogbo tí ń sọ àwọn ọmọ di wèrè tẹ́ ń ya wèrè ẹ̀yìn ní